ìyá kan send message sí mi ní orí WhatsApp. Màmá play voice note yẹn kékeré ní tí mo sì fi dá wọn lóhùn. Ẹ mọ̀ rí, ẹ mọ̀ gbọ́ nísìn. Ẹ jẹ́ n clear. Hello sir. Ẹ kú ìrọ̀lẹ́ sir. Brother Daniel Rotimi. Ẹ kú iṣẹ́ náà. Prógrámù tí ẹ ń ṣe yìí. Prógrámù tó lágbára ni. Okay. Tó dẹ̀ dá. Ṣùgbọ́n mo ní ọ̀rọ̀ díẹ̀ báyìí sọ. Àwọn èèyàn tí ẹ̀ ń gbé jáde yìí kì í ṣe pé àwa ń gbè lẹ́yìn wọn, ṣùgbọ́n nítorí àǹfààní yín, nítorí pé tẹ́ bá nítorí pé àwọn kan ń ṣe búburú lẹ wá ń ta oró, ẹ wá ń ṣépè àbí ẹ wá ń tẹnu bá Ọlọ́run àbí Jésù Kristi ní ẹ̀yin tẹ́yin náà ti tẹ̀lé tẹ́lẹ̀, because tí ẹ ò bá tẹ̀lé Kristi rí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà nínú box ẹ bá wa mute. Wọ́n lè sọ yín ní Daniel, orúkọ ńlá lẹ̀ ń jẹ́. Wọ́n ní ìjà ló dé lórí dòwe, ẹ̀ẹ́dẹ̀ change orúkọ ìgàn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, orúkọ yìí lẹ ṣì ń gbé sórí, lẹ sì ń jẹ́. Ìyẹn gan tó kẹ́ fi ọ̀wọ̀ fún Ọlọ́run, ó tó kẹ́ fọ̀wọ̀ fún Kristi. Lóòótọ́ làwọn wòlíì èké wọ́n ti kún ìta tí wọ́n dẹ̀ ń ṣe àṣemáṣe. Ìyá yìí sọ wípé lóòótọ́ ni àwọn wòlíì èké kúnta, ẹ̀yin dẹ̀ nífẹ̀ẹ́ Kristi, ṣùgbọ́n àárírú ẹ̀yin tẹ́ ẹ dàbí ìyá ìrí tẹ́ ẹ lè jáde gbangba wípé ìtẹ́ ń forúkọ Jésù yìí ṣe ó kù díẹ̀ káàtó, ó burú jáì. Ṣùgbọ́n Rótìmí nìkan wọ́n ní ẹni a lè dámú, òun là á lè lẹ́dìí mọ́, òun lọ̀rọ̀ yín. Ṣùgbọ́n ẹ ti gbàgbé wípé kíkéré labẹ́rẹ́ kéré, wọn bí ìyá láyà adìẹ dá kó gbé mi. Ata kéré lóòótọ́, ṣùgbọ́n ṣó ṣe fi bọ́jú ni. In tí wọ́n sẹ́ǹdì pọ̀ gan, ṣùgbọ́n torí táìmù wa mi ìfẹ́ pẹ́ rárá lẹ́nu 2 hours mo ti ṣe tán torí mo ní tí mo fẹ́ ṣe. Ẹ wá gbọ́n tí mo fi dá wọn lóhùn. Hello ma, mo gbọ́ voice note yín, ṣùgbọ́n mi kì í ṣe ẹni tó ń ṣiṣẹ́ pẹ̀lú emotions, ẹni tó wà realistic ni mí, ẹni tó ní ọjọ́ ọ̀la àwọn ọmọ tá à ń bí sílẹ̀, tó ní ọjọ́ ọ̀la wọn lọ́kàn ni mí, ẹni tí ó lè wà láyé kó lajú sílẹ̀ kí tálùbọ́ kó wọ̀ nípa àwọn ọmọ tá à ń bí sílẹ̀, òun ni mí. Ṣé rí ẹ̀yin tí ẹni bẹ́ẹ̀ gba Jésù gbọ́, kẹ́ẹ̀dẹ̀ mọ̀ bó lágbára, instead ẹ fi wọ́n ń bárù mi, ẹ ṣe wọnú yàrá àdúrà lọ pẹ̀lú àwọn bàbá tẹ́ ẹ mọ̀ nínú Olúwa, wípé ní àìpẹ́ láàrin ọjọ́ méje ẹ fún Ọlọ́run yẹn ní ultimatum, wípé láàrin ọjọ́ méje kí gbogbo àwọn tó mú orúkọ míì mọ́ orúkọ ẹ̀ tó ń fi ń ṣe nǹkan, wípé lórí pẹpẹ wọn pé kí Jésù yẹn mọ̀ tú wọn láṣìírí. Okay. Wípé kí Jésù yẹn kó mọ ṣe wọ́n ṣìgbàṣìgbò, kó mọ tú àwọn èèyàn sílẹ̀ nínú ìgbèkùn àwọn tó ń lo orúkọ ẹ̀ láti fi ṣiṣẹ́ bí. Lórí ọ̀rọ̀ Olúwa lọ, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ẹbí Ìyábọ̀ Yẹ́misí Òbé
inú ìgbèkùn náà wà wọn ò lè sọ̀rọ̀ bóyá ó dẹ̀ ti fi owó dí wọn lẹ́nu nítorí wípé áìdá táwọn náà bá fẹ́ wọ́n kọ̀ àwọn Voicenote tí mo nílẹ̀ máa mọ̀ play fún gbogbo aráyé instead tẹ́ fi wọ́n play sentiment tẹ́ máa waste time mi lórí wípé Jésù kò ṣe Jésù kan ṣe pé kẹ́ gbàdúrà kẹ́ gbàwẹ̀ tí Jésù yẹn bá ń gbọ́ àdúrà wípé ibi tí Ìyábọ̀ bá wà no matter what irú ìgbèkùn tó wà wípé kí Jésù yẹn máa bá wa tú sílẹ̀ ṣe gbàdúrà ṣe bó ń gbàdúrà Ọlọ́run 1930 àbí ṣe wípé kó bá wa wá Ìyábọ̀ síta fífún nǹkan kájà wá sọ wípé Olúwa ló ti lò ó ṣe bó olùgbàlà lẹ́gbẹ̀ẹ́ Jésù yẹn ṣe gbàdúrà wípé ibikíbi tí Ìyábọ̀ yẹn bá wà náà dè mọ́ pé kí orúkọ Jésù yẹn túlẹ̀ ní àríjọ mẹ́ta tẹ́ ẹ bá ti lè ṣe yẹn ẹ máa gbé Jésù yẹn bọ̀ lọ́dọ̀ mi màmá bá yí gbà tọkàn tara ṣùgbọ́n láìsí yẹn tẹ́ ẹ bá wá sọ́dọ̀ mi again lórí irú àwọn sẹ́tímẹ́ǹtì báyìí ní láìkí rẹ́spọ́nsì tí máa fún yín. à ń sọ̀rọ̀ bí ayé àwọn èèyàn ṣe bàjẹ́ lábẹ́ Jésù lójú Jésù ń wá sọ́dọ̀ mi ní wípé láìkí bí mo ṣe tàbùkù korúkọ Jésù. ṣé nǹkan táwọn mọ̀ àwọn tá a ní opportunity láti kúrò Nàìjíríà ṣé nǹkan tá a ríṣẹ́ rí ni nípa Jésù àti Muhammed ṣẹrẹ́lẹ̀ tí mo fi bá yín sọ̀rọ̀ ẹ̀ mo respect yín ló jẹ́ kí rọra mọ̀ ṣàlàyé báyìí ẹ má wá sọ́dọ̀ mi mọ́ lórí sẹ́ńtímẹ́ǹtì báyìí mo bẹ̀ nítorí Ọlọ́run mi sọ wípé kò sí Ọlọ́run ṣùgbọ́n as far as Jésù àti Muhammed are concerned irọ́ pátápátá gbà ní tó fi ń ba ayé wa jẹ́ láfíríkà ìṣèdí kẹ́ ẹ mọ́ pariwo síta kẹ́ ẹ mọ́ sọ fáwọn bàbá yìí wípé sẹ́ nǹkan ìforúkọ Jésù yóò dá èmi lẹ wá ń bá ẹ̀jẹ̀ ní ìtìjú rárá àìní ìtìjú rárá ló jẹ́ kẹ́ ẹ máa wá bá rúbi torí wípé at the end of the day lórí láyà ẹ̀yin tẹ́ ń pe Jésù tẹ́jẹ̀ mọ̀ pé lágbára lórí láyà láti lè sọ fún àwọn bàbá yìí láti lè sọ ojú abẹ́ ń kó ṣùgbọ́n mi tẹ́ ẹ mọ̀ wípé mo kàn ń sóòtọ́ ọ̀rọ̀ sókè lẹ́ máa wá bá bẹ́ẹ̀ Jésù ẹ má jẹ́ ṣépè fẹ́yìn àti Jésù yẹn ẹ jẹ́ kó jẹ́ the first and the last time tẹ́ máa wá gbèrú sẹ́ńtímẹ́ǹtì yìí bá mi and as a matter of fact mo bísí ju gbogbo orú sẹ́ńtímẹ́ǹtì báyìí lọ. mi ní pẹ́kẹ́ tó bá fẹ́ gba Jésù mọ́ gba Jésù ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá ń gba Jésù tẹ́ mọ̀ kó dá yín lójú. ẹ wá fi hàn ní gbàngbàngbà gbogbo nǹkan tó kọ sínú Bíbélì in tó bá fi lè mú ìkankan nu yín tí ó lè wá proof tó kọ sínú Bíbélì yẹn ó mi rí pé alábòsí èèyàn pátágbà ní gbogbo yín. ẹ lè kàwé kẹ́ ẹ má ka ọpọlọ ṣùgbọ́n ní dispensation tá a wà láfíríkà sí i these are the moments of knowing not the moment of believing again kí làwọn bàbá tìyàwó bá bọ̀ bẹ́ẹ̀ mo béèrè ní o kí náà bá bọ̀ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kó jẹ́ the first and the last time máa wéṣì tánu mi lórí irú àwọn sentiment báyìí mo bẹ̀ yín ni mo fi títóbi Ọlọ́run ọba bẹ̀ yín Ọlọ́run tó jẹ́ Ọlọ́run olóòótọ́ mo fi bẹ̀ yín Elédùmarè ni mo fi bẹ̀ yín ẹ má gbé ọ̀rọ̀ Jésù àti Muhammed wá sọ́dọ̀ mi mọ́ bóyá nífẹ̀ẹ́ religion mo bẹ̀ yín ni o ṣé mọ̀ pé mò ń bẹ̀ yín báyìí mo bẹ̀ yín ni lórí láyà láti sọjú abẹ́kọ̀ọ́ wípé tí wọ́n bá parí ẹ̀ lọ sọ́run yẹn ṣùgbọ́n lórí láyà láti máa wá sínú inbox mi kẹ́ ẹ máa wá send message wèrè sí message rádaràda ẹ lọ ṣọ́ra yín gan o mi ní sọ jù báyìí lọ. nílọ́gán tí mo reply ìyá yìí ni mo ṣe fídíò tẹ́ rí tí mo post last torí mo jáde. Now so many of you tó jẹ́ wípé àìmọ̀kànmọ̀kàn àti ìmọ̀tara ẹni nìkan ló jẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé Olúwa lọ. Àìmọ̀kànmọ̀kàn àti ìmọ̀tara ẹni nìkan ẹni àmọ̀rí ìbá àkú òun ló jẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé Adébóyè. Àìmọ̀kànmọ̀kàn ìmọ̀tara ẹni nìkan ló jẹ́ kí Kúmúyì Oyèdépò Olúkọ̀yà pẹ̀lú gbogbo àwọn ìkérégbè tí wọ́n ti bí jọ nínú ìwà bàjẹ́ yìí òun ló jẹ́ kán lérò lẹ́yìn ẹ má béèrè pé kí n ṣáàwò tẹ́ bá mọ̀kànmọ̀kàn tó yẹ pé bẹ́ẹ̀ ṣe kàwé lẹ ka ọpọlọ yín tí Adébóyè bá fẹ́ lọ sábùjá lẹ́nìí kọ́ọ̀lù lásán tí Olúkọ̀yà of MFM mi ìbojú sọ ní tí gbogbo yín bá fẹ́ ṣe ẹ lọ ṣe
gbogbo agbára Ọlọ́run yín tẹ́ ẹ lè pè ẹ máa pè lórí èmi Rótìmí. mo wá fẹ́ sọ nǹkan fún yín wípé ṣé ẹ rí ọba dániwáyé yìí òun ló ní ẹ̀mí tèmi lọ́wọ́ o. mi ìdẹ̀tí ẹ̀ wá wálé ayé mọ́yà débi wípé ikú yẹn ó mọ̀ bà mí lẹ́rù. And as a matter of fact, mo ti rí ilé ayé yẹn tán, I have seen it all. Mo ti rí pé ilé ayé yẹn ò já mọ́ nǹkankan. Ẹ ti sún àwọn ọmọ Nàìjíríà débi wípé ká ní wípé àti commit suicide rọrùn ni. Ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé oògùn jẹ láyé yìí ní alẹ́ tá wà yìí torí tẹ́ ẹ ti fi orúkọ Jésù àti Muhammed ṣe fún wọn. Torí tẹ́ ẹ ti fi orúkọ Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìrègún tẹ́ ẹ ti fi ṣe fún wọn kí mo kó ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kó má dàbí ìgbà tó yẹ pé mo fárí apá kan mo fi kan sílẹ̀ kó mọ rókì lọ́kàn gbogbo ẹ̀yin babaláwo ń ṣègùn àtàdá ń ṣe náà. Tó bá jẹ́ wípé ikú rọrùn ni inú kọ̀rọ̀ ayé tẹ́ ti àwọn ènìyàn mọ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé oògùn jẹ wípé káwọn lọ tún yan. Now gbogbo àwọn bàbá tẹ́ ń sọ yìí títí kẹsẹ̀ káyà ẹ̀sìn Ọládélé gbogbo yín pátá tẹ́ ẹ bá fẹ́ rí Tinubu lẹ́ni kọ́ọ̀lù lásán ló máa jẹ yín. Ṣùgbọ́n gbogbo presidency tẹ́ ní access sí gbogbo ẹ̀yin bàbá ìpátá mélòó nu yín ló bá ọ̀rọ̀ mẹ̀kúnnù lọ sí ọ̀dọ̀ Tinubu rí. Inú mi dùn wípé ẹnìkan kọ́mẹ̀ntì lórí póòsì tí mo ṣe ní 2023 tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí n kà fún yín máa kà á. Gbogbo ẹ̀yin àpòdà tẹ́ máa ń sọ wípé Rótìmí energy yìí lọ direct ẹ̀ síjọba. Ẹ̀yin olòṣì tí bàbá àti ìyá yín ti fàbẹ́ jóná yìí owó tán fi tọ́ yín ó yẹ kán fi rẹran ni wọ́n ti kéré wọ́n ti kó oríṣiríṣi èrè lórí ewúrẹ́ àti mèsòrò ju èrè tí wọ́n rí lórí tiyín lọ. Tẹ́ bá fẹ́ jẹ́ kí n ká mo lè ká fún yín ó wà lórí Facebook mi ẹ lọ wò ńbẹ̀ ẹ lọ check Timi Daniels ẹ lọ check Rotimi Daniels Foundation for Peace and Equity FP Equity 2023 ni mo ṣe post yẹn àwọn èèyàn ti make comment again lórí ẹ. Thank you so much Adeyinka. I wrote a lengthy message there, a lengthy post that so many of you didn't see there. Ṣé bá máa lè lẹ́ ń pè mí tẹ́lẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ wá jọmọ ọkọ lẹ́ni nsìn àárí yín kẹ́ sọ̀rọ̀ sókè mọ́. On your mandate to ṣàṣà àárí yín kẹ́ stand mọ́. Ṣẹ́ṣẹ̀ tí ń ròyìn ni. Ẹ̀yin olòṣì olórí burúkú ẹ wá gbé religion sílẹ̀ ẹ fi ń bayé wa jẹ́ ní Nàìjíríà. As far as our children are concerned, Awikoko will never keep quiet. Now, what am I saying? All these men, gbogbo ẹ̀yin bàbá CAC, bí CAC ṣe ní agbára tó, bí CAC ṣe ní ẹ̀ka àti gbòǹgbò tó, ṣe bí CAC, àwa náà gba CAC kọjá. Olórí burúkú yín ẹ wá ń ṣọ́ àwọn èèyàn wípé ẹ̀yin súnmọ́ Ọlọ́run Bíbélì ju àwọn kan lọ. Sísúnmọ́ Ọlọ́run Bíbélì yẹn ju àwọn kan lọ. Kí ló dà fún yín, kí ló dà fún wa lórílẹ̀-èdè Nàìjíríà? Tẹ́mi bá wà selfish ni tí n bá parọ́ kí Elédùmarè máa fi yà jẹ mí kó máa fa okùn ẹ̀mí mi já bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. As a matter of fact, mo wà lára àwọn tí ò yẹ kó tiẹ̀ mọ́ ní rẹ̀ lára lórí ọ̀rọ̀ Nàìjíríà. Torí wípé láti ọ̀sẹ̀ tí mo ti kúrò ní Nàìjíríà the same week kó tó parí ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́. US tí mo tún wà yìí iṣẹ́ ló gbé mi wá. It is not out of job. Kì í ṣe ebi, kì í ṣe ìyà. Ọlọ́mọdé mú ìyà tó bí mi. Oúnjẹ tó hùn kò dẹ̀ lójú kòkòrò kí ni ìyá yẹn fẹ́ jẹ ìnèdè. Ṣé the same ìyá tá a ní ká gbé lọ Dubai ní ìgbà wo? Tó ní ẹ wo mi lọ Dubai kankan. Àwọn ará àdúgbò mi àtàwọn ará ṣọ́ọ̀ṣì wa ẹ jẹ́ àfowó yẹn ra oúnjẹ síbẹ̀ fún wọn. That is who my mother is. Àròpọ̀ ń ṣeré ni.
And that is what we did. That is what we've been doing. Ìyá mi àkọ́kọ́ béèrè wípé ẹjọ́ àwọn ará àdúgbò mi, àwọn kíní kẹjọ ẹ bá nawọ́ sí wọn. Even when she doesn't have money in her pocket. Ìyá yóò wálé ayé mọ́ yàrá. Náà mo ń sọ nǹkan kan lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ṣì ń tẹ̀lé àwọn bàbá yìí ni mo fẹ́ bá sọ̀rọ̀ lálẹ́ yìí. Ọlọ́run Olúalọ́, Ọlọ́run Adébóyè, Ọlọ́run Oyèdépò, Ọlọ́run Olúkọ̀yà. At the end of the day, kí ni Ọlọ́run àwọn, kí ni Ọlọ́run àṣìírè, Ọlọ́run aláyé bàjẹ́ táwọn people in preach fún yín. Ẹ ti rí bí tọ́nà wọn gbé wa dé ní Nàìjíríà despite all our resources. Ẹni àmọ̀rí ìbá kú òun ló jẹ́ fún gbogbo wọn. Finally, they all have access to presidency. Even when Buhari was on the throne, àgbọ́ àrí news yẹn pé bàbá Adébóyè lọ s'Abuja now. Ntí bàbá bá bọ̀ látọ̀dọ̀ presidency àgbọ̀dẹ̀ ní eléni closed door meeting ni. Tí wọ́n bá dẹ̀ máa make altar call, Ọlọ́run ti gbé ọmọ kan ga tó wá láti Ifẹ̀ wàrà. Ọlọ́run ti gbé ọmọ kan tí Ọlọ́run yẹn bá lè mú àwọn láti Ifẹ̀ wàrà dẹni tó wá jẹun tó ń kànlẹ̀kùn president tó lè kànlẹ̀kùn kankan ní Nàìjíríà tí báyìí pé bóyá afọ́fúngbẹ̀mù ni gbogbo wa. Ilẹ̀kùn tí wọ́n ń kàn báwo ló ṣe kan mẹ̀kúnnù? Mo béèrè nítorí wípé eléyìí tí mo sọ ẹ̀bẹ́ gbé mi déwájú ilé ẹjọ́ màmá béèrè question. Kò wá lè burú títí ní judicial system kẹ́mọ̀ rẹ ni tó ṣí apáṣẹ wà lórí ọ̀rọ̀ Nàìjíríà. DSS man ní ti sọ wípé kóníkálùkù lọ máa defend ara ẹ̀ níbi tá a ti ń pe orúkọ Jésù. Mi ìdẹ̀rò pé bóyá mo wà lára àwọn tó yẹ kó tiẹ̀ mọ́ pariwo rárá torí wípé in fact ìlú bíi tí mo kọ́kọ́ dé sí àwọn ọmọ kìnìún wọ́n ń sọ wípé ebi ń pe àwọn ṣùgbọ́n mi tí mo mọ Ọlọ́run òótọ́ mi ìfìgbà kan láàkì iṣẹ́ rí wọ́n ń fiṣẹ́ bẹ̀ mí ni. Tẹ́ bá fẹ́ jẹ́ kí n fún yín ní evidences máa fún yín. Gbogbo most of our tá a wọlé sabroad warehouse jobs menial jobs la fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ká tó find the bearings wa. Mi rò pé mo wà on the floor ní warehouse ibi tí mo ti bẹ̀rẹ̀ tán ti sọ mí di assistant supervisor. You are exceptional, you are different. So Ọlọ́run gbà fún mi dáadáa ẹ lọ máa fún yín ní rẹ́kọ́ọ̀dì gbogbo iṣẹ́ tí mo ti ṣe. Kó tiẹ̀ tó di pé bóyá mo mọ tí mo fẹ́ lọ study pé kí n pẹ̀lú opportunity kí n lọ school. Mi ìdẹ̀ forí olórí wọlé. As a matter of fact, I got my real papers. Ìwé ọmọ onílùú kí tó kúrò Nàìjíríà. Ẹ lọ béèrè. Máa fún yín ní evidences ẹ tó bá mọ online dynamics. Ẹ lọ béèrè bẹ́ẹ̀. Online dynamics Wálé Michael. So some of you that are talking, ìtẹ́ máa wá sí nígbàtí ni ẹ máa wá ṣe pé àná ìmí inú yẹn máa rí pé mi dá yín lò kí ẹ pé bóyá mi ìmèsì tí mo fẹ́ fún yín ṣùgbọ́n gbà mí màá tún rò wípé I was once like you torí ẹ̀ ní mi ṣe kí fẹ́dọ̀ mi lè sí inú yín. Olórí burúkú tó gbowó lọ́wọ́ Olúalọ́ tó ń kéwì fún mi ṣé bí Nàìjíríà yẹn ló wà? Ṣé bójú ṣe ríre tá fi ń jobì lọ́jọ́ èdè Nàìjíríà? Mo béèrè ni gbogbo presidency connections táwọn pastors wá ní Nàìjíríà kan àti PFN tó bá ṣe pé iṣẹ́ ìyanu tí wọ́n ń wá ìwọ bricklayer ìwọ tailor ìwọ teacher ìwọ mechanic ìwọ òbí tó ń wò mí lẹ́ni tó bá jẹ́ pé iṣẹ́ ìyanu ló ń wá lọ sọ́dọ̀ ọ̀rú Olúalọ́ àǹkó yìí ẹ̀rí páyé yìí ti bàjẹ́. I will be brutal today torí mo tiẹ̀ ti mu whiskey right. I will be very brutal. I was down before. I was really emotionally that I was depressed. But kini yẹn tún sọ mí jí wípé you know what? Mi fẹ́ ṣe live video tẹ́lẹ̀. I told you guys I'll be out by 7 or 8. Ẹ wo time tí mo bẹ̀rẹ̀. I was depressed.
ṣùgbọ́n kí ni yẹn dé pé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́jọ́ rẹ̀ gbéra ní òjìdé akọni ní ẹ́ akọ́gi òdẹ̀ kì í ṣoje oris grill bẹ́ẹ̀ ni mo ti gbé nǹkan lura ọ̀rọ̀ máa jáde lẹ́nu mi ìdẹ̀ ní pẹ́ àwọn kọ̀ọ̀kan tí mo bá sọ̀rọ̀ kí n tó bẹ̀rẹ̀ live video wọn á sọ fún yín at the point I was almost weeping n pé má jẹ́ kọ́rọ̀ yìí má jẹ́ kó báyìí rárá má jẹ́ calm down. Now what am I trying to say? Wọ́n ní access is the presidency. Yet Buhari was out of Nigeria for how many months? For treatment. Tinubu was out of Nigeria for treatment. Baba Adébóyè ò lè ṣèwòsàn lórúkọ Jésù. Oyèdèpọ̀ ò lè ṣèwòsàn lórúkọ Jésù. Kúmú yóò lè ṣèwòsàn lórúkọ Jésù. Olúkọ̀yà wo Ìbàdàn bí ẹniwọ̀ yóò lè ṣe ìwòsàn lórúkọ Jésù. Who are you? Who are you to be running after them? Tó jókòó sílẹ̀ wípé ìwọ Ọlọ́run òótọ́ tó wà tó bá ti lè gbà mí mi ìléèyàn káàkiri mọ́. Àwọn sọ látọdún yìí ó dàbí ìgbà tẹ́ pé orí gbogbo wa ti gbálẹ̀ kò yé wa tá ń sọ. Issue Ìyábọ̀ ló jẹ́ kí n mọ̀ wípé the damage religion has done is far worse than what I thought. From the voice note tẹ́ máa gbọ́ àti nǹkan tí máa kà jáde lórí àwọn relative Ìyábọ̀ tí mo rò pé wọ́n á máa sọ fún Rotimi Daniels Foundation pé mọ́ jó lọ àwọn ẹ̀yìn ẹ̀ ṣé bí lórí ọmọ yìí ni. The question is tí bàbá Ìyábọ̀ bá wà láyé ṣé ọ̀rọ̀ Ìyábọ̀ máa rí báyìí. If you and I had the last hope tí Ìyábọ̀ ní láti gbà á lọ́wọ́ ẹnu ìkòkò tó wà káti ẹ̀ fi tẹ bí ẹ̀ sílẹ̀ torí wípé wọ́n máa ń sọ wípé there is a friend that sticks closer than a brother. Ìtorí àná pé pọ́sì tí mo ṣe yẹn pé group of friends of Ìyábọ̀ Yẹmisí Òbé they are still demanding from Olúalọ́. Mo wá fẹ́ sọ kankan kí n tó play voice note yẹn fún wa. Tá a bá rí ìkankan lára ẹ̀yin obìnrin kó jẹ́ family mi lóbìnrin náà tí ìkankan náà àwọn pastors yìí ná owó àwọn èèyàn lé lórí. Ṣé mọ̀ pé mo ti fẹ́ bí mi sí tá a bá rí kankan nínú ẹ̀yin obìnrin both home and abroad tí kankan nínú àwọn pastors yìí tí wọ́n ná owó olówó owó ògùn olóògùn tí wọ́n ná lé lórí directly and indirectly kíru gbogbo orú ẹ̀yin obìnrin báyìí kẹ́ bẹ̀rẹ̀ sí ní pasán kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣìṣe mo mọ̀ tí mò ń sọ kíru ẹ̀yin obìnrin báyìí wàhálà tí débẹ̀ dátẹ́dà ń káwọ́ lórí pé ikú yájẹ̀sí kó mọ̀ gbéra ṣọṣọ kó mọ̀ bá yín àfi tẹ́ bá jáde wá bá mi sọ̀rọ̀ ló yá kù torí wípé iná ti jó dórí pápá bá ewu ń bẹ lóko lóńgẹ́ gan fún rẹ̀ ewu ni. Any pastor ni mo sọ o tá bá rí obìnrin kankan tó ń gba 1 naira 1 kobo lọ́wọ́ pastor kankan ní Nàìjíríà as a side chick ẹ jẹ́ kí n mọ̀ là ẹ má fọwọ́ di etí torí mò ń ṣàdúrà ni as a side chick kí gbogbo orú ẹ̀yin obìnrin báyìí àìsàn tí ò gbóògùn nínú ìnira táàrí rẹ̀rí kó mọ́ gbé yín dé gbogbo orú ẹ̀yin obìnrin báyìí. Tá a bá wá rí ọmọ kankan tẹ́ bí fún kankan nínú àwọn pásọ̀ tí pásọ̀ yẹn náà ti rò wípé òun lọ́mọ síbì kan tí ó sìn lọ́jọ́ alẹ́ kírú àwọn ọmọ bẹ́ẹ̀ kọ́ lọ́mọ fi dá yín lóró. Àyàfi tẹ́ bá jáde wá túbá. Anything aside from coming out to expose whatever test it if you don't know, we don't want it. Àdúrà wo mọ̀mọ́ yín. Wọnú dààmú débi wípé pásọ̀ yẹn gáwò pé irú kí leléyìí torí wípé ewé àtegbò wọn ti bàjẹ́ wọn ò ní agbára kankan mọ́ Elédùmarè ti padà lẹ́yìn wọn. Ẹ má fi ọwọ́ di etí ṣe bá jọ ń ṣe ni.
tí bá jọ ń gbàdúrà ní àdúrà là ń gbà. ìyẹn lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbọ́dẹ̀gbà fún gbogbo àwọn pastors yìí tẹ́ ẹ jọ ń ṣe wọléwọ̀de ìwà ìbàjẹ́ yìí, gbogbo tẹ́ ẹ ṣe tí lè fi jóná sẹ̀ àṣírí yóò mọ̀ tú. yálà ọkùnrin wá ní ẹni yálà obìnrin ni mí tí ẹ fẹ́ mọ̀ bóyá bàbá títí ẹgan bóyá babaláwo ni. as far as that babaláwo oníṣègùn oníṣẹ̀ṣe ò ní agbára tó Elédùmarè, gbogbo tẹ́ ẹ jọ ń ṣe tí lè fi jóná sẹ̀ àṣírí yóò mọ̀ tú. gbogbo orú ẹ̀yin báyìí tẹ́ ẹ sọ pé mọ̀ jó là ń wẹ̀yìn ẹ̀, ìbànújẹ́ ayérayé táàrírú ẹ̀rí kó mọ̀ sódò sí ìgbésí ayé yín. gbogbo tẹ́ wá fi ń ṣe àlàáfíà Elédùmarè bàjẹ́ mọ́ yín lára, ó bẹ̀rẹ̀ sí ní di fíafíà mọ́ yín lára. ẹ̀yin olòṣì ọ̀bàyéjẹ́ burúkú yìí, bẹ́ẹ̀ bá bímọ mẹ́wàá lẹ̀ ohun ìgbégbè ní gbogbo wọn, yìí tí ó tiẹ̀ ṣọmọ fún yín gan lọ́jọ́ alẹ́ ni ó kọ́kọ́ kú dànù. lẹ́yìn olòṣì olórí burúkú yìí, tẹ́bílẹ̀ ayé yẹn náà lélẹ̀ nílẹ̀ ní tó ṣú yìí tí ó mọ̀ ṣú ní àwọn ibì kọ̀ọ̀kan, àwọn èèyàn ti kú. kí wá lẹ́gbẹ́ tẹ̀ ń gbé? kò wá sí ìbẹ̀rù adániwáyé mọ́ ní Nàìjíríà débi wípé à ń wá odidi èèyàn pẹ̀lú ọmọ mẹ́ta. ẹ̀yin ọmọ Nàìjíríà dákẹ́jẹ́ ẹ̀ sọ̀rọ̀. tó bá jẹ́ ẹbí yín tó bá jẹ́ ẹbí yín là ń wá. ọmọ Jùmọ̀kẹ́ George, ìyá wa Jùmọ̀kẹ́ George tí wọ́n ló wà Mali, wọ́n pariwo síta láàrin ọjọ́ méjì mẹ́ta, wọ́n wá jáde náà. Olúalọ́ tí ìkẹ́kọ̀ọ́ ò bá ṣe Ìyábọ̀ tí Ìyábọ̀ wà bí èèyàn, ẹ gbàgbé story tẹ́sẹ́dì sí mi o pé bóyá immigration orí gbogbo yín ti burú, ayé yín ti bàjẹ́. ẹ rò pé bóyá màá wá gbọ́rú sórí yẹn màá wá stop wàhálà tí tá à ń fà yìí, ẹ ní ṣoríire papọ̀. kó jẹ́ ẹbí Ìyábọ̀ ló lọ́wọ́ sí inú ọ̀gbun ayé tí Ìyábọ̀ wà, kírú ẹbí bẹ́ẹ̀ mọ̀ gbọ̀run lọ. kó jẹ́ ẹbí Ìyábọ̀, kó jẹ́ ìyá Ìyábọ̀ ló lọ́wọ́ sí indirectly kí wọ́n mọ̀ kúkú ẹ̀sìn, torí pé ó ti débi wípé ẹ̀rọ wípé Awikoko ń ṣeré lórí liberation yìí ni. Anybody kó jẹ́ blood Ìyábọ̀ ló lọ́wọ́ sí ìwà látà ń fa iṣẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ mọ̀ wọnú gbèkùn ayérayé kó lọ mọ̀ bó ṣe rí. ẹ fún mi láwọn story ìjàmbá, àwọn story tí ò hard up. nígbà tó bá dé àsìkò màá mọ̀ play voice note yẹn, eléyìí tí mo fẹ́ play lálẹ́ pẹ̀lú àwọn tí mo fẹ́ kà fún yín, ẹ mọ̀ rí kẹ́ ẹ lè mọ̀ wípé Awikoko pẹ̀lú Rotimi Daniels Foundation Fàájà movement à ń ṣèwọ̀n bàtà lè ṣe, ṣùgbọ́n ẹni ẹ wá gbójú òkun yóò jẹ́ ní àgbà. religion ti bà families jẹ́ débi wípé a nífẹ̀ẹ́ ara wa rárá. ìfẹ́ owó àti ọrọ̀ ayé la ní síra wa, yet we go to churches and raising holy hands. No wonder God is not answering our prayers, our requests. We are so wicked, we are so mean, we are so deadly as a people. Ṣojú òtí wa ni. ṣùgbọ́n ẹ lè wá sí níbọ̀ tí mímọ́ sọ wípé Jésù ẹ̀yin olòṣì olórí burúkú aláyé bàjẹ́ yìí. ìbàjẹ́ pé ẹ fẹ́ràn Jésù yẹn lóòótọ́, ìbàjẹ́ pé ẹ níbẹ̀rù adániwáyé yẹn lóòótọ́, ìbàjẹ́ pé ẹ bìlífù nínú Bíbélì yẹn lóòótọ́, ẹ bá máa pariwo bí mo ṣe ń pariwo ni. nítorí ìdí èyí kan mo dúpẹ́ lọ́wọ́ Prophet G.A. Lawal, ẹ̀yin nìkan lẹ lo platform yín láti sọ̀rọ̀ sókè pé kí Olúwa lọ provide ìyàwó ẹ̀. mo appreciate yín sà, èmi àti yín ò mọ́ra, ṣùgbọ́n òótọ́ ti sọ wá di ẹ̀gbọ́n àtàbúrò, mo mú yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sà. You stood up irrespective of what will happen. àwọn olòṣì tó kù inú inbox lásán náà máa wá sọ rádaràda. Prophet G.A. Lawal, mo tún kí yín lẹ́ẹ̀kan sí, àṣàjẹ́màṣẹ́ ni yín. tíru yín bá wá sọ fún mi pé Jésù wa máa jókòó tí ìyá ìjọmọ sọ̀rọ̀ Jésù ní sà.
gbogbo wọn tó bá wá jẹ́ CAC member tó rò pé tí nǹkan kan bá ṣe ẹ́ lọ́la wọ́n rẹ́ni tí wọ́n máa fi ẹjọ́ sùn ó ṣera ẹ ní ìtòsí lẹ́sẹ̀ méjèèjì àbámọ̀ gbà ẹ́ nímọ̀ràn pé kó o mọ̀ sàṣàlà fẹ́ bí ẹ̀ torí wípé ẹṣin iwájú ni tẹ̀yìn ń wò sáré ṣé báwọn kan la gbé wá lánàá they are victims of Jonathan Babalola. Mo dìídì fún Babalola ní chance pé kó wá sọ̀rọ̀ lórí live video mi kó wá sọ pé òun ò jẹ̀bi tí wọ́n ẹ̀sùn tán fi kàn ó ní wípé àwọn bàbá òun lókè ní pé òun ò ní àǹfààní láti sọ̀rọ̀. Is it the same people you are under them saying you are worshiping God? You are mistaken. You are what? You are mistaken. Ẹ jẹ́ kí n play voice note alákọ̀ọ́kọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, the first opportunity, the first step, or the first opportunity in finding Iyabo ni wípé ká ní one or two representatives the family tó máa sọ pé enough is enough. Mr. Rotimi, as a representative of Obe family, àti fún foundation yín láṣẹ ní ìbéèrè any Obe family tó bá ní mo béèrè owó lọ́wọ́ àwọn ẹnìkan jáde. Àwọn ti foundation group la mọ̀ bá ṣe ń sanwó fún lọ́yà dẹ̀ ti ṣetán láti ṣiṣẹ́. As a matter of fact, mo ti send the copy letter tí wọ́n máa sign tí wọ́n máa kọ lórí letter paper pé from the Soso family I authorize the Soso foundation kí wọ́n bá wa ṣe tọpinpin wíwá Ìyábọ̀ jáde kẹ́ lè mọ̀ gbogbo ẹ̀ ni mo evidence ẹ̀ lọ́wọ́. Ó dẹ̀ wá di wípé story oríṣiríṣi wá ń jáde lórí pé ká kàn sign letter. Mo play voice note tí Major Obe fún wa Major General Obe retired. Tí wọ́n dẹ̀ ń sọ́jọ́ náà lọ pé Mr. Rotimi gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe nìṣó a wà lẹ́yìn yín. Tí gbogbo wa gbọ́n bí báyìí ọkàn mi dẹ̀ balẹ̀. Tí chamber wa dẹ̀ legal chamber wa dẹ̀ ti ṣe tán wípé Mr. Rotimi nǹkan báyìí la ní ó tán ẹ jẹ́ ká resume iṣẹ́. Ìjọ Friday tó lọ yìí ẹ mọ̀ rí pé lánàá gan ara mi ò fi bẹ́ẹ̀ kúnná lórí live video tí mo ṣe. Kí ló ṣẹlẹ̀ ní wípé wọ́n wá pè mí níjọ Friday ìtẹ́mi àti wọ́n jọ sọ gbọ́n sìn ṣùgbọ́n ká tó gbọ́ ẹ take like yìí 100,000 ẹ power ta YouTube family ẹ bá wa love Facebook family ẹ bá wa share ẹ bá wa love ẹ bá wa like tí ò bá 100,000 I won't do anything. Mo mọ̀ pé ẹ fẹ́ràn mi ṣùgbọ́n tí Ẹlẹ́dùmarè bá ti rí inú mi kó máa fi inú mi tí mo fi ṣe liberation kó máa fi dá mi lẹ́jọ́ láti àkókò yìí lọ. Tó bá pé ulterior motive ọ pé bóyá mo hate ẹnìkankan ni mo ṣe ń ṣe tí mo ń ṣe kó máa dá mi lẹ́jọ́ kó máa bí mi. Iṣẹ́ ògùn ni mo ń ṣe kó máa gún mi tí n bá ṣe torí personal reason. Ṣùgbọ́n tí ò bá ti jẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tí kàtẹ́gbin kójú ọmọ rẹ lédè yìí. Gbogbo ẹ̀yin tó ẹgbẹ́ tí wọ́n bá ti post kankan against mi ẹ máa lọ síbẹ̀ máa sọ wípé ẹ má dábọ̀ bọ́ ẹ náà kíníkan àwọn ọmọ yín tó lógojù ó ti di gbígbégbìn ẹ máa sáré kábàkàbà lórí ọmọ ẹ̀yin olórí burúkú yìí òṣèkúṣẹyẹ ẹ máa wò mí tí kàtẹ́gbin dígbà tó ẹgbẹ́ bí mo ń ṣe live video pé kí n kú wàhálà ìtẹ́ bá gbọ́ Awikoko kú lọ́la mo lọ sinmi ni kì í ṣe kú ọ̀fọ̀ rárá because I am fulfilled if you don't know. Torí wípé jọta láró bá kú ìjọ náà máa mọ iye aṣọ tó rẹ̀. Èmi ò bẹ̀rù kú ẹ̀yin lẹ bẹ̀rù kú inú yín dẹ̀ nìka wà. Ìbájọ́ ọmọ yín là ń wá ṣé máa lọ sí irú ìpéjọpọ̀ Olúalọ́. Ìbájẹ́ bí yín tẹ́ fẹ́ràn là ń wá látijọ́ yìí ṣé máa lọ mọ hallelujah ní kàǹpẹ̀. Ẹ̀yin olùṣe olórí burúkú yìí kàràdàràdà yìí. Ẹ̀sìn tí ó jọ ṣe yín pẹ̀lú Olúalọ́ ó ń jìmù lọ́wọ́. And finally torí pé mo ti rí ibi tí direction lọ
ẹ má jẹ́ ntàn yín wọ́n ní pé ó kù nìbọn ró Olúwa gbogbo bí tó bá lè sáde mọ́ sá lọ bẹ̀ èmi Rótìmí sọ fún ẹ wípé ṣe wàá wáyà bọ̀ jáde both home and abroad tó gbogbo ẹ̀yin tẹ́ ìwọ́ mi tí kàtẹ́gbín pé bíi kí kó dọ̀la kan ní àkòmọ̀ jáde kò mọ̀ ṣe live video bóyá ó bísì ní ó ṣe kinní kan ni kí wọ́n wá tú fọ yín ẹ má kánjú gbogbo wa là ń lọ àwáyé má lọ kò sí gbogbo àwọn tó ń sáré kiri tó ń fọmọ lọ́mọ ṣe nǹkan ẹ̀ náà ṣé wọ́n ní kú mọ́ ni mo béèrè ni ẹ má kánjú ẹ take ẹ 100,000 tó bá ti wọ YouTube family ẹ jẹ́ ẹ má bá wa love ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bá wa share ẹ má bá wa love ẹ̀yin Christians lẹ máa ń gbàdúrà pé ẹ fẹ́ kú ìjọ tèmi ti gba iṣẹ́ liberation tí mo ti mọ̀ pé yes iṣẹ́ ẹ̀ máa le díẹ̀ and this I've told us before if there is any reason why you should even consider gbogbo ariwo tí mo ń pa ẹ̀ number one any Nigerian tẹ́ bá fi anything lọ wọ́n kọ́kọ́ béèrè pé èlò láwọn máa rí bẹ́ẹ̀ ni ṣáwọn pastors yóò máa deliberate ní lórí owó tán rí lára yín ṣáwọn pastors yóò kí n dẹ̀ ẹ já mi tí n bá parọ́ wọ́n lọ gbé sọ́jú ọlọ́jọ́ méje sílẹ̀ lórí àpò ẹ̀yìn aṣèrè tẹrò pọ́lọ́run wà lọ́dọ̀ wọn wọ́n á máa wá pín àwọn pásítọ̀ míì wà tí wọ́n ń lọ síbi ìpéjọ tí wọ́n máa láwọn ṣe program wọ́n á travel káàkiri wọ́n ní ẹjẹ́ bá mi wọ́ ọmọ kan tí máa gbé sùn ṣé wọn kì í ṣe ni ẹjá mi tí n bá parọ́ sẹ́ àmì ìdẹ̀rí wọn bá wí ẹ̀yin olòṣì olórí burúkú aláyébàjẹ́ tẹ́ wà lábẹ́ wọn ni mo rí bá wí. ẹgbọ́rọ̀ ní gbòòrò Olúalọ́ wọ́n tún sọ̀kan fún mi wọ́n ló sọ wípé ṣẹ́ni tó bá lu èèyàn láti fi ṣẹ́ṣó ṣó máa ń jẹ gbèsè pé òun jẹ báǹkì lówó iṣẹ́ wo l'Olúalọ́ ń ṣe tó ń jẹ báǹkì lówó ibi tó yẹ kẹ́ ti mọ̀ páyé wa ti bàjẹ́ ní Nàìjíríà nìyẹn ṣọ́jọ́ ọ̀la wà fáwọn ọmọ wa ṣá báǹkì ò yá wọn tó ń ṣiṣẹ́ lówó báǹkì ò yá wọn tó ní small scale businesses lówó àwọn Olúalọ́ tó gbé church lẹ̀ náà ń yá lówó àwọn náà ń yá lówó ṣẹ́ni báyé banking sector náà ti bàjẹ́ mo dẹ̀ ṣe anybody tó bá lórí Facebook mi 3 years ago ẹ máa rántí pé mo ṣe fídíò lórí police EFCC àti banking sector kí gbogbo àṣírí wọn tó máa tú jáde báyìí ó wá lóhun ń jẹ báǹkì ló pé ṣé tóun bá fìyàn ṣẹ̀ṣó ṣóun máa jẹ báǹkì ló pé evidence ẹ̀ wà ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ gbogbo àwọn tó dẹ̀ ń sọ àwọn bloggers tó ń sanwó fún mi rí wọn rárá Olúalọ́ èmi àti ẹlájọ dúró provide Ìyábọ̀ lọ́la provide àwọn ọmọ ẹ̀ lọ́la kó wá in good health kó wá in stable mental health kó wò bóyá ní àti ẹ máa dọ̀rẹ́ or not kẹ́ ẹ lè mọ̀ pé mi ìmọ̀ ẹnì kankan lọ́ta òótọ́ ni mo dúró fún. ẹ̀yin olòṣì olórí burúkú aláyébàjẹ́ ò ń dọ̀tí ṣebí Genesis sọ pé báńkì wá approach òun pé kó wá gbà lóhùn pé tó láwọn ará church máa san orí yóò dẹ̀ pé láti gbà yẹn bí owó náà bá dé. So 2 reasons tẹ́ bá wá bá ọmọ Nàìjíríà sì fẹ́ ṣe nǹkan kan èló ló máa rí ń bẹ̀ ní the first question èló ló máa jáde ń bẹ̀ ṣé mo parọ́. Second reason ni wípé when this movement started late 2018 was there a time has there been a time tí mo rò wípé ó lè já síkú I will tell you yes and as at yesterday I will not lie to you ẹ lè rí ìyá mi lórí kí lorúkọ ẹ ṣùgbọ́n àwọn kankan tó ń kàn lára ìyá Rótìmí ìyá nìkan kìnìkan ìyá mi sunkún sí mi lọ́wọ́ lórí live video mo ní ìyá àbàmẹ́ dúró àwọn ọmọ tó kó oṣù ọmọ fún yín tí ń bá lọ gbogbo wa lọ́lọ́run kẹ́ mo mọ̀ pé nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n tó bá jásìkò ẹjọ́ jásìkò àwọn ọmọ tó kó oṣù ọmọ fún yín mo ti make up mind mi that is why I tell pé owó wọn ò lè jọ mí lójú rárá and I keep saying it when they offered me money ẹni yóò dúró gba 5% èpè tó wà lẹ́nu mi tó fi sá lọ mo dẹ̀ sọ fún gbogbo àwọn ọmọ àlè pastors yìí pátá wípé next time tẹ́ bá máa rán yẹn wá ẹ jẹ́ kí wọ́n máa hide the number
ẹ jẹ́ lè trace number yìí kí n mẹ́ni tẹ́ rán wá. Ẹ má bá sọ fún pé tán bá lórí láyà ẹ jẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ kí n mọ̀ nìyẹn. Tí ẹjọ́ tèmi ti gba assignment tí mo mọ̀ pé divine assignment pé àwọn èèyàn bọ́ nínú ìgbèkùn iṣẹ́ èmi ti ṣe tán. Ìtorí ẹ̀ lọ́rọ̀ ayé láti ilẹ̀ ọrọ̀ ayé ò jọ mí lójú rárá. Whatever little thing I have is okay by me. Ṣé lórí kí n jẹ kí n dẹ̀ sùn kí n lọ bí iṣẹ́ ni? Ṣé bí kan lára àwọn pásọ̀ yín bú mi ní iye ẹ̀ yìí ó ní mi ní daṣọ blue lọ. Ṣé tí mo fi dá lóhùn? So currently now, if the family members of Iyabo Yemisi Obe are not ready to make a move due to one selfish reason or the other, or due to whatever reason, I am telling you, group of friends will stand up. Tó bá yẹ pé kí n dá dúró wípé ọ̀rẹ́ mi ni Iyabo Obe, mo ti mọ̀ látàyè my two, ẹ̀yin ọlọ́pàá, mò ń wá ọ̀rẹ́ mi tó jẹ́ ìyàwó legal wife Olúọlọ́, ẹ jẹ́ bá mi wá nǹkan ṣe sí. Gbogbo ẹ̀yin pastor CAC ọ̀rọ̀ kan yìí. Gbogbo ẹ̀yin pastor CAC, instead kẹ́ ẹ mọ̀ wá humanity káàkiri bẹ́ẹ̀ ṣe fẹ́ fi kèrègbè rán mi lómi lẹ́ ń ṣètò ẹ̀ káàkiri ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ yìí. Bẹ́ẹ̀ ṣe fẹ́ fi kèrègbè rán mi lóru àní ẹ mọ̀ kánjú sẹ́. Gbogbo wa là ń lọ sọ́run, á lọ jíyìn á lọ jábọ̀ sẹ́. Abẹ́ ti gbàgbé orin Sẹ̀lẹ́ ni. Gbogbo wa ni yóò dúró níwájú Olúwa. Ṣé ń gbọ́? Àtèwe àti àgbà, meaning that kò tí a nídìí láti dàgbà ká tó kú sẹ̀. Orin yẹn ń sọ fún wa. Àtèwe àti àgbà a ó sì rojọ́ wa. Gbogbo ayé ló ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo rẹ̀. Ẹlẹ́ṣẹ̀ orúkọ Jésù yóò gbà wàhálà kó sí o kó sí ọ̀nà mìíràn àbí bẹ́ẹ̀ yẹn kọ́kọ́ gbogbo wa la máa kú ẹ mọ́ wùlẹ̀ ṣe yọnu. Ṣùgbọ́n tẹ́mi rántí mi bá sùn tí mi ìbá jímọ́ lọ́la, I am fulfilled. I have lived that life that is worthy of something. The question is, are you pastors doing the same thing? Ẹ̀yin tẹ́ ní mọ́tò mẹ́ta márùn mẹ́fà tẹ́ kọ́lé káàkiri, are you ready to go? Are you ready? Mo béèrè lọ́wọ́ ẹ̀yin pastor ẹ má kórí wọlé. Are you ready to die? Ẹ̀yin olóṣì olórí burúkú ń dọ̀tí aláyé bàjẹ́. All of you are bunches of disgrace to your parents and your family lineage. Ẹ̀yin olóṣì rádaràda ẹ̀. Tẹ́ bá fi kú wá mi kiri. Tẹ́ fi kú wá mi kiri. Ẹ má béèrè lọ́wọ́ ara yín pé ṣẹ́yìn gan fúnra yín ti múra lẹ̀, ẹ ti ṣe tán. 7 kilo orúkọ ẹ̀ 7,000 mọ̀ ẹ gbé débẹ̀ ká wá play voice note. Olúọlọ́ mọ̀ pọ̀ owó mi o, fọ́tò tó sẹ́ndì sọ́nkú láre máa fi hàn àwọn èèyàn, hold photo tó sẹ́ndì sí wọn máa fi hàn àwọn èèyàn, torí pé o fẹ́ pa wọ́n lẹ́nu, mo rò pé wéèrè ni wọ́n níwò lórí burúkú yìí. Wo bó ṣe rí, you are so frustrated wo àwọn nǹkan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Go and look at yourself very well again. So of what essence? What is the meaning of all this? Tí Jésù ò bá dá ẹ lóhùn mọ́, lọ wáṣẹ́ mi ṣe lọ invest sí nǹkan mi. Ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Okay, sir. Uncle Obe, General Obe, Major General Obe. Àlàáfíà ni dájú. Báwo lọ̀dọ̀ yín náà sà? Àlàáfíà ni wọ́n wà. Àti ìgbọ́n kankan wà. Mo ti send letter, mo ti send details kan sí Gbénga. Okay. So wọ́n máa type ẹ̀, wọ́n sign ẹ̀, wọ́n máa send ẹ̀ padà sí mi. Ó ní pé bóyá títí ọ̀la. Ìdílé tá bá ti get paper yẹn sà, ẹ dá yòókù dá wa.
Torí ó ti ní òun màmí oní láwáǹsì lòun mọ̀. Ìyẹn láwáǹsì yẹn àbúrò. Kò láre láwáǹsì. Ta ló sọ pé òun ò mọ̀ yín? Prophet ó sọ bẹ́ẹ̀ fún kábíyèsí ẹ̀. Olúalọ́ lòun ò mọ̀ yín. Bẹ́ẹ̀ni. Kí wàá ní kábíyèsí wa sọ? Now Olúalọ́ sọ fún kábíyèsí ìlú wọn pé òun ò mọ Major General retired, Major General Lobe retired. Fọ́tò máa yìí tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí n post ẹ máa post ẹ pé bàbá ẹ̀ ló fa ọmọ fún Olúalọ́. Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní Christian lábẹ́ Olúalọ́ ọ̀rọ̀ ti kàn yín. Tí ẹni tó pera ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run bá lè parú rọ́bàǹtàbàǹtà báyìí, what else do you expect? Olóòmọ ẹni tó fa ìyàbọ̀ fún ẹ níjọ́ wedding yín. Olúalọ́ is not the major problem here. Gbogbo ẹ̀yin olòṣì aláyé bàjẹ́ tọmọ tí yín náà mọ̀ ráre tẹ́ wà lábẹ́ Olúalọ́. Ẹ̀yin ni problem wa. Ẹ̀ẹ́dẹ̀ ni ẹ̀yin fúnra yóò ráre, àwọn ọmọ yóò ráre. Àwọn ọmọ yóò ní bá láàánú pàdé bó ti wùn lé ọmọ. Gbogbo bíkíbi tí wọ́n bá jẹ́ ọ̀nà ọmọ dí mọ́ wọn. Gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Olúalọ́. Ẹ máa ṣàmì ẹjọ́ nítorí Ọlọ́run. Yálà abroad ni o, yálà ilé ni o, gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Olúalọ́, either as members, either as accomplices, àwọn ọmọ yín ò ní rá láàánú. Ọ̀nà ọmọ dí mọ́ wọn, wọn ò ní rí bá ti ṣe, wọn ò ní rọ́nà gbégbà. Ẹkú tó wù kí àwọn ẹbí Ìyábọ̀ mọ̀ sùn lọ́wọ́ báyìí, kékeré ni nínú ilé tẹ́ máa sùn lórí ọmọ. Gbogbo ẹ̀yin supporters ẹ̀ pátápátá, mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Olúalọ́ ó sọ fún kábíyèsí pé òun ò mọ bàbá èrí mọ́, ẹni tó fa ọmọ fún ẹ. Ẹ mọ̀ gbọ́ lọ. Kábíyèsí ni ó sọ pé kábíyèsí wá béèrè lọ́wọ́ mi pé ta ló ń jẹ́ láwáǹsì. Mo ní àbúrò ìyá Ìyábọ̀ yìí o. Ó ní tọpẹ́ kìíní tó mo bá wá mo gbé láwáǹsì, mo wá lè fẹ́ pẹ̀lú mo wá gbé láwáǹsì, mo fún nọ́mbà kábíyèsí. So òun àti kábíyèsí tọrọ oúnjẹ ọdún nígbà tó dẹ̀ yá ó ní ìyá yẹn pàápàá ìyẹn ọba ó ní ìgbà tán ìsí ilé rédíò wọn ó ní ó wá ó ní mo rò pé ó ní yẹn dẹ̀ sọ fún ó ní owó oṣù táwọn tó òun tí prọfẹ̀tì ń fún ó lóun sì sẹ́ndì owó oṣù April yẹn sí pé kìíní mo ní owó kọ́ ni mò ń sọ ní tèmi wẹ́ẹ́ wá ń fi mo fún nọ́mbà kábíyèsí. Mi ìmọ̀ bóyá ẹ gbọ́ bẹ̀ yẹn dáadáa. Major General Lobe ní àwọn bá ọ̀rọ̀ ọmọ lọ sọ́dọ̀ kábíyèsí. Kábíyèsí mi ìmọ̀ orí ẹni tí kábíyèsí yẹn jẹ́ mo sì máa jẹ́ ti fọ́tò wọn o. Torí gbogbo ẹ̀yin tọ́wọ́ ẹ̀ máa kàn sẹ́ ó máa kàn yín ni. Awikoko ò ní fi igbá kan bọ̀ kan nínú. Wọ́n sọ̀rọ̀ odidi ọmọ, kábíyèsí sọ̀rọ̀ owó oṣù tó lọ lọ́ fún òun. Ẹ̀jẹ̀ tún gbọ́. So òun àti kábíyèsí tọrọ oúnjẹ ọdún nígbà tó dẹ̀ yá ó ní ìyá yẹn pàápàá ìyẹn ọba ó ní ìgbà tán ìsí ilé rédíò wọn ó ní ó wá ó ní mo rò pé ó ní yẹn dẹ̀ sọ fún ó ní owó oṣù táwọn tó òun tí prọfẹ̀tì ń fún ó lóun sì sẹ́ndì owó oṣù April yẹn sí pé kìíní mo ní owó kọ́ ni mò ń sọ ní tèmi lọ́mọ ní tí ò ló bá ní kábíyèsí bá ní ìwẹ́
ó ní tí mo mọ engagement òun ní chairman Èkìtì traditional council chief ó ní òun bísí ó ní so ó ní láwáǹsì ni ó ní òun mọ̀ bó ti pa fóònù ẹ̀ nìyẹn so èmi dẹ̀ ti sọ fún láwáǹsì so mi ò gbé anybody mọ́. ẹ má pè anybody mọ́ tí Gbénga àti Ṣẹ́gun tàbí èèyàn kan bá ti sáìnì lẹ́tà yẹn tí wọ́n sẹ́ndì ẹ̀ padà sí mi màá máa fún yín lábọ̀. So ẹ má jẹ́ dárúkọ mi sínú àìjọ. Ó ti jẹ́ àwọn nìkan kẹ́lẹ́ díẹ̀ sí ẹ gbọ́. Ó ti gbọ́. Ẹ ṣé sà. Wọn ní kẹ́gbẹ́ bá ń dáhùn ẹjọ́. All right sir, no problem sir. Ọgọ́sẹ̀ ẹ má jẹ́ dárúkọ mi rárá orúkọ ọmọ wọn Láwáǹsì àti Ṣẹ́gun àti Gbénga nìkan máa dá. Ẹ ṣé sà. Very tired. The woman herself, who are very diabolic. Woman wo nìyẹn? Ṣé mo pẹ́ ìyá ẹ̀? Ìyẹn ìyá Ìyábọ̀. Ìyá Ìyábọ̀ fúnra rẹ̀ òun gan kò wà tó tù. Torí pé nígbà tí mo máa ń béèrè ẹ̀, alálàáfíà ló wà. Kìnní kan, àlàáfíà ló wà. Ní àjọ ògbúrò ẹ̀ alálàáfíà ló wà. Ẹni ìgbà tí tó gbé sí ẹ̀ jáde ló ṣe wá ń sọ pé nígbà tí wọ́n ń jà ọkọ ẹ̀ pé òun pé òun àti ìyàwó òun jà o but òun gbọ́dọ̀ sọ sẹ́nìkan òun gbọ́dọ̀ sọ fẹ́nìkan kan ó ní láti gbà wo lo ti gbúrò ọmọ ẹ̀ mọ́ ó ní olórí tó tọdún mẹ́ta mo ní ìwọ́dẹ̀ ń sọ fún mi nígbà gbogbo pé àlàáfíà ló wà torí wọn ò fóònù mi kò sí nínú àwọn ọmọ ẹ̀ tó ń fóònù mi tó èmi ò dé wọ́rì. Kò sí wàhálà. tó nísìnyí tí Gbénga àti Ṣẹ́gun jẹ́ ti wà ìbọ̀bù ẹjọ́ exclude orúkọ mi kúrò ń bẹ̀ kẹ́ máa àwọn ẹ̀gbọ́n ẹ̀ àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn méjèèjì èmi ni mo train wọn lọ sí school so kò sí problem. Kò sí wàhálà sà, ẹ ṣé sà. Okay. No problem sà, ẹ ṣé sà. Ṣé ẹ ti gbọ́rọ̀? How can I have all of this? How can I have all of this from the altar of Jesus? And Jesus is not telling Oluwalo, come, go and bring out your wife. And you want me to accept that Jesus? So that if anything happens to my family members, Jesus will keep mute. I'm asking. So gbogbo ẹ̀yin tí ẹ ṣì ń gbéra sọ pé Rótìmí gbogbo àwọn pípù yìí máa dárúkọ wọn máa ṣe ṣùgbọ́n má jẹ́ kí wọ́n mú ẹ kọlù Jésù torí Jésù real Jésù ṣe kinní kan. Today I promise heaven and earth, today will be the last day tí máa fi ẹlẹ̀ sọ fún yín. Anybody tó bá gbérú ẹ̀ kò mí henceforth, seeing the things I have seen, knowing the things I know, a lè díẹ̀. Now ọ̀nà ti dí lọ́dọ̀ Major General Obe in tí ó pamọ́ lójú Ọlọ́run àyìn tó pamọ́ lójú èèyàn kedere báyìí ní lójú Ọlọ́run. Wọ́n ti lọ rí kábíyèsí kí wọ́n tó lọ rí kábíyèsí ó níbi tá a fọ̀rọ̀ tì sí. Wọ́n wá lọ rí kábíyèsí tán, kábíyèsí ń sọ̀rọ̀ owó oṣooṣù. Mo ní fọ́tò yẹn lọ́wọ́. Mo ní fọ́tò ibi tí mo tẹ̀ ti lórí ẹ lọ sórí post mi. Bàbá yẹn lẹ máa rí tí wọ́n wá gbádá lẹ́gbẹ̀ẹ́ Olúalọ́ tí Yẹ́misí tẹ̀lé wọn
tó tẹ̀lé Olúalọ́ mo ní fọ́tò yẹn lọ màá post fídíò yìí màá lo voice note yìí fún fídíò màá wá fi fọ́tò yẹn sí kẹ́ ẹ lè mọ irọ́ tí Olúalọ́ ń pa káàkiri. now wọ́n wá lọ rí kábíyèsí tá kábíyèsí ń sọ̀rọ̀ owó oṣooṣù Olúalọ́ tẹ̀ ti fáwọn ní ti April ó kù títí May whosoever that kábíyèsí is bóyá màá fẹ́ gba WhatsApp number wọn kó tó di pé mo post wọn torí Awikoko tẹ́ ń wò yóò bẹ̀rù èèyàn o lẹ́yìn Ọlọ́run ọba dániwáyé ọba tó dá mi wá sáyé tó ní ẹ̀mí mi lọ́wọ́ nìkan ni mo bẹ̀rù. à ń sọ̀rọ̀ odidi ọmọ ẹ̀ ń sọ̀rọ̀ owó oṣù èló Olúalọ́ ń gbé fún kábíyèsí nítorí ìdí èyí kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ kábíyèsí tá à ń sọ yìí nílùú Olúalọ́ gbogbo bẹ́ẹ̀ bá ṣe lè bá mi fi WhatsApp number wọn ṣe àtẹ̀ránṣẹ́ sí mi máa appreciate ẹ̀ gan. màá fẹ́ bá wọn sọ̀rọ̀ màá fẹ́ bá wọn ní gbólóhùn bẹ́ẹ̀ ni màá fẹ́ bá wọn ní gbólóhùn ṣùgbọ́n tí Olúalọ́ bá rò wípé ọ̀nà fámìlì ti dí màá jẹ́ kó yé Olúalọ́ wípé a mọ òfin because as a concerned friend of Iyabo Obeyemisi might not have a worthy family member but she has a friend in me. Even if she cannot trust in Jesus again, she has me as a friend. And as a concerned friend, it is my responsibility that if I feel that something is wrong with my friend, I am supposed to go to government. I am supposed to go to the police. Ẹjọ́ mo fi pé ọ̀rẹ́ mi wà in danger. Mi mọ bí gbúrò ẹ̀ mi mọ bí tó wà. Káwá wo bí tọ́rọ̀ ẹ̀ máa láǹdì sí. Now, bàbá ti wá sún wa sí ọ̀dọ̀ Uncle Lawansin. But the question is, nígbà tí mo depend lórí Uncle Lawansin náà tí mo ṣàlàyé fún wọn nǹkan tí lọ́ọ̀yà ní ká ṣe kí ni tí mo bá bọ̀ ń bẹ̀ mò ń bọ̀. ṣe rí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ lénìí gbogbo ẹ̀yin tẹ́ ti wá pẹ̀lú ulterior motive tẹ́lẹ̀ láti wá tákù mi ẹ máa gbà ládùúrà pé bẹ́ẹ̀ ṣe ń tákù mi àwọn ọmọ yín wọn ò dọmọ lọ́mọ wọn ò dẹni àwátì ṣùgbọ́n tó bá pé tá ń ṣe lénìí ó jẹ́ kẹ́ ronú pìwàdà á dúpẹ́ lọ́wọ́ Elédùmarè torí ọ̀pọ̀ nù yìí ti sọ pé ẹ lọ sí tọlọ́pàá ẹ ṣe kinní kan ṣé ò mọ ilé ẹ̀ ní ṣé ò mọ chọ́ọ̀chì ẹ̀ ní ọ̀rọ̀ òpònú lẹ́nu ẹ̀yìn ìkà tẹ́ pera yín ní religious people torí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kò kàn yín torí wípé kì í ṣe ẹbí tẹ́ ẹ fẹ́ràn torí wípé a ní àwọn ẹbí tá a fẹ́ràn tó jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn a fẹ́ mọ̀ níbi tí religion bá wà dé nìyẹn táwọn MFM members máa sọ wípé táwọn bá fẹ́ràn siblings wọn lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ wá fún deliverance lọ́dọ̀ Olúkọ̀yà káwọn tó lè ràn wọ́n lọ́wọ́ religion. All right. Good evening, Rotimi. This is Larry Lawansin, Iyabo Obe's uncle. Money, what should I call you, sir? Money, yes. Money, okay. After this speaker, sir. Money, okay. Mo de pe wọ́n fún 5 minutes. Mi rántí nǹkan tá sọ́njọ́ yẹn bóyá mo record or not. But ma wá details orí Voicenote ti yapa lórí gbogbo fóònù mi gan. Wọ́n wá forward communications wọn pẹ̀lú Olúalọ́. Wọ́n forward ẹ̀ sí mi. Nígbà tó forward ẹ̀ sí mi, wọ́n ní please let us talk whenever it's convenient. Okay, no. Okay, wọ́n ní
before making use of any of the above, let us talk adeti Soro. Now ibi tọ́rọ̀ gbé dancing kẹ́ lè mọ̀ pé Uncle Lanre Lawansin wọ́n gbìyànjú, wọ́n try. Major General Obe wọ́n try. Àwọn méjèèjì ni mo rí sábà. Now, good morning, Pastor. This is so person. Please reach out to me. It is very important. Your wife, uncle from so place. It's better you pick calls to enable us know how we can de-escalate this online and media propaganda. Thanks for your response. Call me anytime after church. Mo rò pé ìyẹn sọ fún ọ pé òun wà ní church bó ṣe sọ fẹ́mi náà gbà yẹn nìyẹn. Ṣé mo rántí pé mo play voice note tó nípa máa sọ̀rọ̀ after 1 hour tí ó pè mí Monday nílé ni. That was about 3 weeks ago. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ rádaràda tẹ́nu yín máa ya dànù nínú accident pé kìnnìkan. Mo ti kọ́kọ́ kàn sí Olúalọ́. Olúalọ́ ò gbúdọ̀ jáde. In fact, as a matter of fact, Olúalọ́ sọ fún girl tó wà ní Italy Ayọ̀mídé tí mo máa gbé voice note. Olúalọ́ mọ̀ pé mo ní voice note ibi tó ti sọ fọ́mọ yẹn wípé Ọlọ́run aṣọ́nà ẹ̀ ní rere pé kó lọ wẹ́n tó jẹ̀ níhù. Ọ̀rọ̀ tọ́mọ yẹn sọ response yẹ mo ní lọ́wọ́ mi tí ìfẹ́ débẹ̀ sí i torí mo sọ fún yín wípé màá bà social media jẹ́ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ tó wà lẹ̀ ní tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Ikú nìkan ló lè dá mi dúró. Tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀ mọ̀ kó lọ lọ either ìlàsì tí n bá ti rẹ́dì máa gbé síta. Mò ń ṣe díẹ̀díẹ̀ ni torí mo sọ fún yín pé ẹ ti tẹ̀rù ọká mọ́lẹ̀ ó di dandan kí ọká ó ṣe yín báṣubàṣu. Ó wá sọ fún wọn pé òun máa pé after church wọ́n ní thanks for your response. Call me anytime after church service. I will be expecting your call. Kò pè wọ́n padà. Àwọn wá tún sọ pé I expect you to be the one calling me. I said you can call me anytime or in the alternative give me details of how I can contact or reach Iyabo. Ntonku sọ fún Olúalọ́ nìyẹn. Give me details on how to contact Iyabo, which is an evidence tí mo lè gbé lọ sí tọlọ́pàá pé even ọ̀nkú fún rẹ̀ wọ́n ń wá Iyabo wọn ò rí Iyabo. Wọ́n dẹ̀ ti sọ fún Olúalọ́ pé kó fáwọn ní contact. Báwọn ṣe lè contact Iyabo. Major Obe is worried and asked me to get across to you as soon as possible. I need to give him feedback to enable us write a rejoinder against all the media and online posts. Meaning that Kani Olúalọ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú family wọn. Family àti rich ni wípé Mr. Rotimi àti Rọmọ wa bá sọ̀rọ̀. Wọ́n dẹ̀ fún mi ní evidence wípé lóòótọ́ Ìyábọ̀ lélẹ̀ máa bá Ìyábọ̀ sọ̀rọ̀ lórí fídíò kì í ṣe pé bóyá máa kọ lẹ́tà wèrè kan ẹ ti tòjé bolóṣà lọ́wọ́ o. Àṣàjẹmọ́sẹ̀jẹ́ lèmi. Awikoko akékaka lójú ọlọ́rọ̀ ni mí. Tọ́lọ́rọ̀ bá gbọ́ okun nǹkan tó bá wùn kó fẹ́ ṣe kó lọ ṣe. Now, Major Obe is worried and asks me to get across to you as soon as possible. I need to give him feedback to enable us write a rejoinder against all media and all that. Meaning that wọ́n nífẹ̀ẹ́ Olúalọ́. Uncle Lanre nífẹ̀ẹ́ Olúalọ́ débi wípé wọ́n fẹ́ gbà tètè yanjú ọ̀rọ̀ ẹ̀ pé but please jẹ́ ká mọ ibi tí Ìyábọ̀ wà. He didn't take that advice and opportunity. Tó bá jẹ́ wípé nǹkan kò ṣe Ìyábọ̀ láti ọwọ́ Olúalọ́ kí ló difficult in providing whereabout of Ìyábọ̀ pẹ̀lú àwọn ọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà níbi ìpéjọpọ̀ ẹ̀ tó ṣe níjẹta tó lóhun gun kẹ̀kẹ́ fídíò yẹn bóyá bí ọdún 4-5 sẹ́yìn ni. If you know, you know. I need to give him feedback to enable us write a rejoinder against social media and online postings. Kindly send me the residence address. Kindly send me the residence address
and current telephone numbers. Ṣé mọ̀ pé òkú ti ṣe ń tó yẹ ká ṣe? Okay, good morning. Now, a day or 2 days after, Oluwalo did not respond. The same way tí o ṣe respond sí nígbà tí mo ń try láti get in touch pẹ̀lú ẹ̀. Wọ́n tún wá àwọn náà tún wá kí èèwọ̀ náà kù tí wọ́n kì í ṣe gbé Oluwalo in any form. Good morning. You have not responded to my request about the contact details, or should I give your number to Major Obey if you are not comfortable with me, which is another option. Okay. Still waiting for the last address and probably your son's telephone number, as I think he is of age now. He should have a phone. Kò send, kò respond. Àwọn nìkan no one send message sí. Okay. And won't mind if you can send me Yemisi's passport data page urgently. Ṣé gbọ́ gbogbo tí mo ń sọ yìí? Okay. I won't mind if you can send Yemisi passport data page urgently. Kò tún dá wọn lò. Wọ́n tún wá di àárọ̀ ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin. Good morning, Pastor. I would like you to be giving me updates on new developments, and you haven't sent me the details of their last address and your son's telephone numbers. Hope you will respond as soon as possible. Ìwọ olórí burúkú tó kéwì. Bàbá àti ìyá ẹ máa fojú sunkún ẹ, o ò ní láyọ̀ lórí ọmọ. Gbogbo nǹkan tó bá ti wá fọjọ́ àárọ̀ ẹ ṣàjọba yìí, ó ti bẹ̀rẹ̀ sí ní parẹ́ torí tí pẹ́pẹ́yẹ bá tẹ̀dọ̀ parẹ́ ni. Wà notice pé mi gbé sórí péjì mi láti respond sí ẹ torí wípé mi mọ̀ tí mò ń ṣe ni. Kì í dẹ́ ṣe mi mò ń ṣe, Elédùmarè ló ń ṣe. Elédùmarè ló ń ṣe, ẹ gbà bẹ́ẹ̀. Ìwọ ni wọ́n ń kéwì fẹ́mi. Ìwọ ń kéwì fẹ́mi Rótìmí. Wọ́n ò tún gbúrú ẹ̀ mọ́ sí dáadáa láyé. Táwọn ẹgbẹ́ bá wá sọ pé Ọlánrewájú làwọn ń jẹ́ tó ń pe Ọlánrewájú, táwọn akẹgbẹ́ ń jáde Ọlánrẹ̀yìn ló mọ̀ jẹ́. Ò ní dúró sójú kan, ó mọ̀ lẹ́yìn ni. Níwò lórí burúkú yìí. Hello sir, good morning sir. Ẹ má bínú sá o, mẹ́sẹ̀gì yìí tí mo rí ni mo fi send the message. Ṣé mo wọ̀ ẹ́? Sí yín sá. So ẹ kú ọjọ́ mẹ́ta sá, mo dúpẹ́ sá. Mi ò mọ̀ bí mo ṣe bóyá ní ọ̀sán ní bíi one ní one yẹn máa jẹ́ bíi bóyá kẹ́ fún mi ní time tí mo lè pè yín sí ní ọ̀sán. Dáàdì ẹ jọ̀ọ́ ẹ má bínú tàbí mo ṣe sọ ọ̀rọ̀ yẹn torí pé mo ṣe rí miss call yín nísìnyí lórí fóònù mi ni. So tó bá adẹ̀ tí ń múra láti máa lọ sí church nísìnyí sir. So ẹ jọ̀ọ́ mi ò mọ time but títí 1 a máa parí service ní program tí mo wá ṣe ní ibi bíi. Bẹ́ẹ̀ ni Olúwa ló ń sọ̀rọ̀. Mo dúpẹ́ sir. God bless you sir. Ẹ má bínú pé mi pick call yìí o, mi ò rí nítorí pé a wà ní program and time difference. Ẹ ṣé púpọ̀ sir. Time different olùṣe olórí burúkú. Chọ́ọ̀chì náà ni. Nígbà tó yẹ kó bá mi sọ̀rọ̀ náà, program náà ló fi parọ́. Kí ni mo sọ? Program ló fi parọ́. Àwọn wà ní program, àwọn lọ ṣe program. Ṣé wọ́n ló pa Jésù ni? Àníṣe mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ fún Olúwa pé kó mọ fò kó mọ nìṣó wípé ṣé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀, gbogbo yín pátá lẹ máa rí bànújẹ́ lórí ọmọ ṣe. Kì í ṣọ̀rere ewé ọ̀rọ̀ ògùn ọ̀ràn lẹ́yìn wípé àdàbí ṣe gbọ́ Voicenote tó send, ó wá send fọ́tò tó ti pẹ́. Ẹ̀yin mélòó lẹ rí fọ́tò yìí? Ẹ ti rí, ó send eléyìí. Mo máa gbé eléyìí síta. This picture is also very old. Olele ó wá send ẹ wo nǹkan ṣé ti rí olele ẹ̀yin on show díẹ̀ but
ẹ má wọrí máa post ẹ̀ in tó send sí bàbá ń bàbá nìyẹn alábẹ́ ti gbà yẹn kò rí tí wọn mọ́. Now mo wá send lẹ́tà tí legal chamber wá draft wípé Mr. Rotimi ẹ send lẹ́tà sí so family kí wọ́n dẹ̀ draft ẹ̀ kí wọ́n sign ẹ̀ kí wọ́n fi passport photo sí kí wọ́n dẹ̀ dá padà fún wa. And I was doing that ndeli tí mo send ẹ̀ sọ Uncle Lanre response wọn lélẹ̀ wọ́n ní it is better you exchange my name with Major David Abiodun Obe who happens to be the father. It will be more appropriate. In tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn náà kò yé mi. Now ibi tí mo wá já sí mi ní something for safety purpose ó yé yín torí wípé ọ̀rọ̀ ilé ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Ó wá dá ìgbà tó pé Rotimi nìkan ni ò bẹ̀rù arákùnrin ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ̀rù pé ó lóògùn ni o ó ṣe kinní kan ni o kò ṣe kinní kan ni o. Tó bá pé lóòótọ́ lé oògùn ẹ̀ lé tọ́lọ́dún Olódùmarè ò dẹ̀ jẹ́ aláàánú ẹ dúró ná ṣé kò yẹ kí Olúalọ́ ti ṣe tó yẹ kó ṣe kó pa mí bí mo ń sọ̀rọ̀ kí gbogbo ẹ̀dẹ́ tán lẹ̀ kó ní kálukú lọ sinmi. So nítorí ìdí nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ní ẹ̀rí oríṣiríṣi lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ yìí tẹ́ ẹ mú jáde tàbí gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè mọ̀ pé ókè ó ní ọ̀nà tá a tún lè fi gbà mú arákùnrin pé provide Ìyábọ̀ tẹ́ ẹ mú síta bóyá association yín pẹ̀lú ẹ̀ ni o bóyá relationship pẹ̀lú ẹ̀ ni láàrin ọ̀sẹ̀ kan sẹ́ni èní ni Tuesday ọ̀la ni Wednesday nígbà tá a bá fi máa rí next week Wednesday wàhálà ẹ̀ ti mọ̀ kúkú ọ̀wọ̀wọ̀. Nígbà tí mo sọ fún yín pé máa gbá àwọn kankan jáde ẹ rò pé bàbá ẹ̀ kàn ń fọ́nu ni eléwì wọn ò tún gbúrú ẹ̀ mọ́ sí rere Fẹ́mi Tóyìn ò tún rí bá ti ṣe mọ́ ò tún rọ́nà gbégbà mọ́. Ìwọ gbé fọ́tò tèmi jáde wípé àwọn gúrùpù Rotimi Daniels threatening wọ pẹ̀lú ikú ó gbé fọ́tò mi jáde òun wá èrò rò pé bóyá eré orí social media là ń ṣe. Gbogbo èrè tí àwọn òbí ìwọ Fẹ́mi Tóyìn lórí ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní di asán. Gbogbo tó ṣẹlẹ̀ sí ẹbí Sanni lórí ọ̀rọ̀ Bímbọ́ ọmọ títí wọn náà nígbà tí Adébáyọ̀ Ọláṣùsì tó wà pẹ̀lú Olúalọ́ gbogbo tó ṣẹlẹ̀ sí Bímbọ́ Sanni nígbà tó wà níkàáwọ́ Olúalọ́ ìtí Bímbọ́ sọ sílẹ̀ kó tó dolóògbé mo ní nípamọ́. Olúalọ́ ọmọ yẹn lọ nítorí ọmọ ó ń wá ọmọ òkè òun àti Báyọ̀ wá lọ sọ́dọ̀ Olúalọ́ tọ̀ allegedly wọ́n dé ọ́fíìsì ẹ̀ allegedly dádì kìíní kan ẹni tá à ń sọ yìí ìsádà pé bóyá díẹ̀ l'Olúalọ́ fi jù lọ tàbí kẹjọ jẹgbẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí Christianity orí burúkú òṣì tẹ́ ẹ̀ ń ṣe tó máa mú káwọn ẹgbẹ́ ìyá yín máa kúnlẹ̀ fún yín máa pè yín ní dádì ẹ̀dẹ̀ máa gbà kúnlẹ̀ wọn ẹ̀ mọ̀ gbàjọ̀bálẹ̀ àwọn àgbàlagbà gbogbo yín pátá tẹ́ wà nírú ìpéjọpọ̀ orí burúkú ẹ̀ ní ṣoríire tẹ́ pa ìlànà ilẹ̀ Yorùbá dà ẹlẹ́gbà òróró wèrè àwọn tó tó ẹgbẹ́ bàbá àtìyá yín wọ́n máa kúnlẹ̀ fún yín gbogbo yín pátá ó mọ̀ pasán gbogbo orú ẹ̀yin báyìí ẹ̀ ní ṣoríire ẹ̀ mọ̀ kànbànújẹ́ ni bẹ́ẹ̀ ni ó wá kúnlẹ̀ allegedly dádì lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ṣé ẹ mọ̀ tí wọ́n ní Olúalọ́ sọ fún lady yìí allegedly ó ní kó lọ já divorce letter. Olúalọ́ sọ fún late Bímbọ́ kó lọ já divorce letter ọkọ ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ìtorí ẹ̀ ni mo ṣe ń sọ wípé sẹ́ family Sanni wọ́n á kọ lẹ́tà fún mi in tó ṣe Bímbọ́ Báyọ̀ Ọláṣùsì yóò fún wa ní evidences in tó fi ṣe Bímbọ́ kó tó fi jẹ́ kí Bímbọ́ dolóògbé lẹ́nu
tá bá ti fún mi lẹ́tà yẹn á bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo bíkíbi tó lè wà Nàìjíríà ìwọ bá yọ yìí ó sọ ó jáde